A kú àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi nínú ilé. Ẹ̀yin àǹtí mi, brothers mi pátápátá, gbogbo yín ni mo kí láláì yọ ẹnìkankan sílẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè léwé àti egbò, bí a ṣe lè fi tọ́jú ara wa. Àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ó làwọn nǹkan yìí. Àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni ó ní àwọn nǹkan tí mo mú wá fún wa. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì lónìí. Ẹ má bínú, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Kí mo mú wá fún wa lónìí? Mo mú oògùn high blood pressure mo mú wá fún wa lónìí, àti oògùn diabetics tá mọ̀ sí ìtọ̀ ṣúgà, àti oògùn ẹ̀jẹ̀ ríru. Ṣó ti yé yín? Nǹkan méjì tí mo mú wá fún wa lónìí nìyẹn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa. Fún ti high blood pressure, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, ẹ ní nìkan tán kẹ́ ẹ torí kan. Níbikíbi tẹ́ wá ti ń mówó, tẹ́ ti ń ra data láti máa fi wò mí, Ọlọ́run ní fi wọ́n yín. Ìfẹ́ tẹ́ ní sí mi, tẹ́ fi ń wò mí, Ọlọ́run ní pa náà fẹ́ náà. Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe. Torí nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣe fún mi. Fún oògùn hypertension, fún ẹni tó bá ní hypertension, àwọn nǹkan bàbá wa náà wúlò. Lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin alákọ̀wé, ẹ máa ń fojú rí náà ewé àti egbò. Gbogbo àwọn oògùn tó sì ń fún yín náà, chọ́ọ̀kì tí wọ́n ń kó fún yín, nǹkan tó fi ṣe náà leléyìí. Àwọn chọ́ọ̀kì yẹn dẹ̀ leléyìí yóò padà ní nǹkan tí yóò padà ṣe wá, tí ó ṣe ara wa níjàmbá. Ẹ jẹ́ ká lo ewé àti egbò táwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀, tí ò ní kẹ́míkà nínú, natural. Ẹ jẹ́ ká lò wọ́n. Pẹ̀lú ògo Ọlọ́run, iṣẹ́ tí mo múlẹ̀ yìí ó dá mi lójú. Ẹni tó gbẹ̀ni bá dáni lójú, àfi ń gbárí. Tó fẹ́ múlẹ̀ yìí, tó bá dáni lójú, àfi ń sọrí ni. Àfi ń sọrí ni. Kí ni mo mú wá fún wa ní òní yìí? Òun náà ni oògùn hypertension. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká lọ wá àìdán, prekes, àìdán. Òun náà lẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Àìdán yẹn kó jẹ́ kó ní oníṣu. Sẹ́rí iṣu ẹ̀, òun náà ń pè ní iṣu leléyìí. Ṣé ti rí báyìí? Á bẹ tí ó wà lára ẹ̀ yìí, á bẹ́. Tó bá ti bẹ́, tá ti bẹ́ báyìí, ẹ ká wá bẹ́ sínú ìsasùn. Ẹ jẹ́ ká ra ìsasùn tuntun. Òun náà lẹ̀ ń wò yìí. Ìsasùn tuntun leléyìí, òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Á wá bẹ́ sínú ìsasùn tuntun tó máa pọ̀. Gbogbo iṣu ara rẹ̀ yìí, á bẹ́ tí ó pọ̀, tó máa pọ̀ dáadáa sínú ìsasùn. Ẹ jẹ́ ká wá ewúro ló wà lọ́wọ́ mi. Ẹ mọ̀ tán ń pè ní ewúro. Àwọn olóyìnbó ń pè ní bitter kola, ẹ má bínú, bitter leaf. Àwọn olóyìnbó ń pè ní bitter leaf. Ewé ewúro àti àìdán fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru, ẹ bá mi lọ wá ewé ewúro àti àìdán. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká kó sínú ìsasùn. Òun náà lẹ̀ ń wò yìí. Ewé ewúro lẹ̀ ń wò yìí. Àìdán tá mọ̀ sí prekes pẹ̀lú ewé ewúro, ẹ kó sínú ìsasùn. Láti kó sínú ìsasùn, ẹ jẹ́ ká gbé kaná, ká fi ìdérí ẹ̀, ká fi dé. Ṣẹ́ni tí àbá tí wọ́n ń jó lọ́wọ́, á wá kí náà ti ń pè é? Kí láwọn olóyìnbó ń pè àdí, palm kernel oil.
palm kernel oil tó bá ti ń jó a máa da àdí yẹn sí fún àpẹẹrẹ palm kernel oil eléyìí fún example ni o àpẹẹrẹ palm kernel oil tó bá ti ń jó lọ́wọ́ a máa dà sí títí tó máa fi jó tán. Ẹni tó bá ti wá jó tán báwo la ṣe máa lò ó màá ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Ṣá ti lọ̀ tó ti kúnná, ẹ ká máa fi po ẹ̀kọ gbígbóná òun là máa fi mu fẹ́ni tó bá ní ẹ̀jẹ̀ ríru ní o, high blood pressure, ẹni tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru, oògùn ẹ̀ mo ti mú wá fún wa yìí. Ṣé wá rí ti diabetics, ṣé rí iṣẹ́ tí mo múlẹ̀ yìí, tẹ́ bá ti ṣe tán, tẹ́ bá ti lò ó, ẹ lọ sí hospital, ẹ lọ check. Tẹ́ bá ti ń lò ó, ẹ lọ check. Ìwọ tó bá ní diabetics, oògùn ẹ̀ náà mo mú wá fún wa yìí. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi, ṣé ti rí èsúrú ló wà ní ọwọ́ mi. Ṣé rí èsúrú yìí, ó máa jẹ́ èsúrú funfun, pupa wà, funfun wà. A wá fi ọ̀bẹ, a fi slice èsúrú yìí tẹ́rẹ́. A bẹ èpo ara ẹ̀, a peel gbogbo èpo ara ẹ̀. Ṣé rí iṣu yẹn gangan, ẹ jẹ́ ká slice ẹ̀, ká rẹ́ kéékèèké, ká gé kéékèèké. Ẹ jẹ́ ká wá sá. Ṣá ti sá, tó bá gbẹ ẹ jẹ́ ká lọ̀ ọ́. Ṣá ti lọ̀ tó ti kúnná, ẹ ká máa fi po ògì ní àárọ̀, ọ̀sán, alẹ́. Tá bá wá rógì, ẹ jẹ́ ká máa bù sí ọwọ́, ká máa dà sẹ́nu láàárọ̀, ọ̀sán, alẹ́. Ìgbà mẹ́ta ni kẹ́ jẹ́ ká máa lò ó. Tá bá lò ó, a rí pé ìtọ̀ ṣúgà yẹn tí a mọ̀ sí diabetics ó gbọ́dọ̀ kúrò ńbẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àwọn nǹkan tí mo mú wá fún wa lénìí yìí ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Tá bá fẹ́ bẹ̀rẹ̀, tá bá fẹ́ ṣe é, ẹ ká kọ́ júbà Elédùmarè, ká fi ti Elédùmarè síwájú ká tó bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ni wòlíì. Dákun bá mi ṣí àṣẹ yìí, kọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn lè jẹ àǹfààní ẹ̀. Ẹ má wá gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá dá yín lóhùn. Bákan náà, àgbo fún ẹni tó bá ní hypertension, àgbo ẹ̀ wà, òun náà ni ẹ̀ ń wò yìí. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn tó láyé, tẹ́ bá fi lo ohun tó wà lọ́wọ́ mi tán, ẹ lọ sí hospital. Àbí tẹ́ bá lò tán, ẹ lọ sí hospital, ẹ lọ ṣàyẹ̀wò hypertension yẹn, ẹ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ríru, ẹ lọ ṣàyẹ̀wò. Ẹ dúpẹ́ fọ́lọ́run látara àgbo yìí. Kékeré wà, kékeré lẹ̀ ń wò yìí, kékeré nìyí, ní ńlá nìyí. A ti ṣe lẹ́jẹ̀wọ̀n fún ẹni tó bá ní hypertension. Àgbo ẹ̀ nìyí, etí amúwá náà léni nìyí. A nílò jù bá lọ lórí ètò eléni. Tó bá dìgbà míì, a tún mélòó tó tún yàtọ̀ sí ilé wa. Ẹ má gbàgbé o, ó ní mo ṣàlàyé ẹ̀ fún yín yìí. Ó lẹ̀ ń wò yìí o, àìdán táwọn olóyìnbó ń pè ní prekesh àbí, àti ewé ewúro, ẹ jó papọ̀. Tẹ́ bá ti ń jó, ẹ máa da àdí sí. Tó bá ti fẹ́ jó tán, tí ó fi jó tán, ẹ máa ta àdí sí. Àdí yẹn làwọn olóyìnbó ń pè ní palm kernel oil. Black dúdú ni, àdí dúdú, ẹ máa dà sí. Black ni, kò ń ṣe àdí ẹ̀yàn o, kò ń ṣe àdí àgbọn, àdí ẹ̀yàn tí
igi ọ̀pẹ lẹ́hùn lọ́wọ́ mi, ara ọ̀pẹ náà ti máa ń ṣe, ara èpo náà ti máa ń ṣe. Àdídúdú ni mo sọ fún yín o, àdídúdú ni o, ẹ jó. Ẹni tó ní high blood pressure kó máa lò ó, kó máa fi po ẹ̀kọ gbígbóná mu, á bá yín lára mu, á jẹ́ fún yín bí idán, á là fún yín bí oòrùn. Ẹlẹ́ẹ̀kejì tí mo sọ fún yín, òun náà ni èsúrú lẹ́hùn lọ́wọ́ mi yìí. Fún ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ni o, diabetics, ní tá fi wò leléyìí. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ti subscribe, bá mi subscribe. Owó ò ní tán lọ́wọ́ yín, gbogbo ayé ò ní lù fún yín jó. Tó bá dìgbà míì máa tún mi eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di, gbogbo ayé ò ní lù fún wa jó. Ire o, ó dìgbà kan náà.